ó mà wá lẹ́tìkẹ́ báyìí ọba Solomon àgbáyé tó ti jẹ wọ̀tọ̀wọ̀tọ̀ míì lọ́wọ́ àwọn àfáà nípa ẹjọ́ tó dá lórí ọ̀rọ̀ èṣù tí àwọn mùsùlùmí ń pè ní shaitan àti ọlọ́run ọba. ẹ má gbàgbé wípé èṣù ti wà tipẹ́ ogodo ìpadà Ádámù. ọlọ́run wá pé èṣù ìyẹn Ìbílísì wípé kó wá forí balẹ̀ fún Ádámù. nígbà tí ọlọ́run wá pé èṣù wípé kó wá forí balẹ̀ fún Ádámù, èṣù wá ń dá ọlọ́run lóhùn wípé kò jọ ó dádì, ẹni yìí ojú mi ló ti dá, iyẹ̀pẹ̀ lásán ló fi dá, iná àti òkúta la fi dá mi, báwo ma ṣe bá máa forí balẹ̀ fún. inú wa bí ọlọ́run, bíbélì wa sọ wípé láti ọjọ́ yẹn lọ ní Ìbílísì ti di ẹni ègbé àti ẹni ẹ̀kọ́ níwájú Allah. ìwọ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tó bá fẹ́ dá ẹjọ́ òtítọ́, ó pẹ́ tó ti wà lọ́dọ̀ ọ̀gá kan, ọmọ iṣẹ́ tó wá gbà lẹ́yìn ẹ wọ́n bá ní kó wá ṣe kí ni? ó máa tẹríba fún. ṣé ó máa tẹríba? ó lágbára o ọba Solomon ṣá. nínú fọ́nrán yìí àwọn àfáà yìí ti wá dá lóhùn o, wọ́n ní ìdájọ́ òpònú òní ọba Solomon dá lórí ọ̀rọ̀ yìí. ó lágbára o ẹ̀yin èèyàn ẹ tún bá ń wá nǹkan fìdílé, ẹ bá ń fìdílé nǹkan, ẹ jẹ́ àgbọ́ gbogbo ìdáhùn àti wọ̀tọ̀wọ̀tọ̀ tí àfáà yìí tó tún jù lu ọba Solomon nípa ẹjọ́ tó dá lórí ọ̀rọ̀ èṣù àtọlọ́hun ọba nínú fọ́nrán yìí. kẹ́dẹ̀ má bá mi fòpínìyàn yín sí comment. àlàyé tí arákùnrin yìí sọ àti ìdájọ́ òpònú tó dá fúnra rẹ̀ níbi ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. al-insanu aduwwun bima ja'ala. ọmọ ẹ̀dá mọ́nìyàn yóò di eléri bú, yóò sì dẹni ìparun látara wípé ó dájọ́ lórí tí ó mọ̀ ń pẹ̀, àbí nǹkan tí ó rò pé òun gbọ́yé tí ò gbọ́yé tó wá fi ṣèdájọ́. látara bẹ́ẹ̀ ọmọ ẹ̀dá yóò sì di ẹni tí yóò ṣèrí bú. ṣe rí àpèjúwe tó mú wá tó sọ wípé ẹni títí ń bá èèyàn ṣiṣẹ́ lọ́gọ́rùn ọdún kó wá ṣẹ̀ṣẹ̀ mú èèyàn míì wá kó wá ní kí wọ́n tẹríba fún, kí wọ́n gbà fún, ìpè bóun náà bá wà ń bẹ̀ òun ò ní gbarú ẹ̀. so àpèjúwe òun náà lèmi náà mú wa. ẹ dákun ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹni tí ó dá lé Sele, ẹ dá lé Sele, àwọn òṣìṣẹ́ tí wàá bá yín ṣiṣẹ́ láàrin bíi 100 ọdún lápèjúwe báwọn náà, ẹ wá fẹ́ kí ilé iṣẹ́ yẹn ẹ fẹ́ kó advance sí, kó tún mú àwọn nǹkan mèremère míì wá. ẹ wá pe àwọn òṣìṣẹ́ yín pé tọ̀ ẹ̀yin òṣìṣẹ́ o, mo fẹ́ kí ilé iṣẹ́ yìí advance, kó sì mú àwọn nǹkan mèremère wá, ṣùgbọ́n bó ti rẹ́ni tó mọ̀ ń pa rẹ̀ tó sì ní experience àbí tó ṣẹ̀ṣẹ̀ parí ìwé yóò ṣe gbogbo àwọn nǹkan yẹn dáadáa. àwọn òṣìṣẹ́ tẹ̀ wá ń bá iṣẹ́ wá ní ara o, ẹ má gbàyàn kankan, àwọn yìí gan ti tó ọgbọ́n ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn gan. bí wọ́n bá débi iṣẹ́ wọn kàn bá gbogbo tẹ́ ti ṣe síwájú jẹ́ nífà. ẹ wá gbé táàkì fún wọn ipe ọya ẹ̀rọ ẹ ṣe léyìí, ẹni tẹ́ fẹ́ ṣẹ̀ṣẹ̀ fún níṣẹ́ náà ẹ tún ní ọya kóun náà ṣe léyìí. àwọn tí wọ́n ti wá wà níbi iṣẹ́ yẹn wọn wá rí nǹkan kan produce jáde gẹ́gẹ́ bí practical. ẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá fún níṣẹ́ àbí tẹ́ fẹ́ fún níṣẹ́ òun wá gbé production jáde. ẹ dákun gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tẹ́ sì fẹ́ kí ilé iṣẹ́ yín gbèrú, ṣé ẹ fi àwọn òṣìṣẹ́ yín ẹnìkan máa continue kí dàgbàsókè má bà lè iṣẹ́ yín, àbí èèyàn tuntun tẹ́ fẹ́ fún níṣẹ́ òun lẹ́ fún iṣẹ́? ta lẹ́ fún níṣẹ́? àwọn tí làákàyè wọn pé wọ́n ti mọ̀ wípé ẹni bá fẹ́ kí nǹkan gbèrú yóò ṣe kí ni, yóò tẹ̀síwájú ni. tọ́
ìgbà tó ti wá di pé wá fakọyọ yìí ẹ wá sọ wípé tọ̀ ẹ̀yin òṣìṣẹ́ mi ìfẹ́ dà yín nù ẹ ṣe wàhálà fún mi púpọ̀ ṣùgbọ́n ẹ jọ ṣiṣẹ́ pẹ̀lú ẹni yìí so ẹ wá gbà á ní ọ̀gá kẹ́yìn náà tàtàrà rẹ̀ kẹtún fi rí oore àwọn kan wá láwọn gbà pé àwọn gbà àwọn ó sì bá ṣiṣẹ́ èèyàn kan wá dúró pé láyé òun ò ní bá ọmọ jó ni níjọ́ táwa ti ń kàwé bọ̀ sáà ilé ìkàwé ni kí ni jẹ́ technology àwọn ìwé nàmí náà lẹ̀ làwọn ti ka ẹ̀jẹ̀ wá rí dínkù kó máa fún eléyìí ní ọ̀wọ̀ pé ẹ wá tún bi léèrè pé kí ni ìdí tó fi ní òní bá ṣiṣẹ́ òní gbà fún wa ní mo jù lọ ní gbogbo ọ̀nà ẹ dákun ṣerú ẹni bẹ́ẹ̀ ṣé ẹ àláwọ̀ rẹ̀ pé kó sì máa bẹnu lé iṣẹ́ yín pẹ̀lú ẹnìyẹn ẹ rí i pé kò lè wà nínú ilé iṣẹ́ yín pẹ̀lú ẹnìyẹn àfi kó bà ilé iṣẹ́ òun jẹ́ yẹn bí àpèjúwe ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn àwọn màláíkà tí wọ́n wá accept pé àwọn ọba ṣiṣẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe ń bá ọmọ èèyàn ṣiṣẹ́ títí dòní Shaitan àtàwọn sayatin tí wọ́n láwọn ò lè bọ́ ọmọ èèyàn ṣiṣẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe ń dá ìrújú lẹ̀ fọ́mọ èèyàn títí dòní tí wọ́n ń dá wàhálà lẹ̀ pé kọ́mọ èèyàn má ṣàṣeyọrí nítorí ó ti gbé kalẹ̀ póun ó ṣe nítorí tí wọ́n á mọ̀ jẹ́ káwa fi mọ̀ àwọn Banujan àwọn ni wọ́n kọ́kọ́ lo ilẹ̀ táwa lórí rẹ̀ yìí ìgbéraga ìwọ ojú mi èmi ojú ọ lágbájá ò gbọdọ̀ tó mi òun ni wọ́n fi balẹ̀ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí para wọn tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí wu ìwà bàjẹ́ lórí ilẹ̀ ìgbéraga àwọn náà lẹ́yìn náà gbé wọ̀ bí ẹ̀wù yẹn kí lẹ́ mọ̀ tẹ́ ń pín gbà náà wọ́n lọ lè dájú òpònú kí lọ mọ̀ Solomoni kí lọ mọ̀ tó ń dájú òpònú. Ó lágbára o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu àfáà yìí ó ga o wọ́n ní ìdájọ́ òpònú òní ọba Solomoni ń dá nítorí ohun tí ò mọ̀ tí kò yé òun ló ń dájọ́ lé lórí. Ṣé rọ́ ni ṣé òótọ́ ni kí lópinion ti yín ẹ máa sọ sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín tààrà lórí Facebook page wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá mi subscribe button ń bẹ lábẹ́ fọ́nrán yìí ẹ máa bá wa tẹ̀ ẹ máa like and share ètò yìí kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.